ẹ̀yà Yorùbá kò lè ó jẹ́ àwọn ẹ̀yà tí Ọlọ́run pọ́nlé nínú àwọn tó dálẹ̀ tí wọ́n ní ètò ìjọba tó múnádóko tó yẹ pé wọ́n ṣọ̀lẹ, wọ́n jẹ́ jagunjagun, wọ́n jóṣìṣẹ́, wọ́n jẹ́ àgbẹ̀. Oríṣiṣẹ́ tí ọmọlúàbí ṣe wọ́n ṣe. Wọ́n ránṣọ, wọ́n ń gbẹ́gi, wọ́n ṣe oríṣiṣẹ́. Iṣẹ́ tí Ọlọ́run dálẹ̀ tí ẹ̀dá lè máa fi ṣoúnjẹ wọ́n ṣe. Wọ́n wà ní erékùṣù ibi tá a pè ní latitude 9 degrees, 5 degrees north of the equator, and latitude 5 degrees and 3.5 degrees east of the equator. Ibẹ̀ jẹ́ tó gbòòrò bẹ́ẹ̀. Tá a bá ń wò ó, a bá àwọn ìlú Niger pààlà, a bá ìlú Nupe pààlà, Astẹgẹrẹ. Ibi tí àwọn Yorùbá wà ó kọjá Togoland, ó dé Dahomey, láti Dahomey ó dé ibi tá à ń pè ní Afla ní Ghana. A tún lè ráwọn Yorùbá ní Cuba, ní Brazil, ní Ecuador, ní Chile, ní South America. A lè rọ ní Island of Trinidad and Tobago. Gbogbo àwọn ẹ̀ tó ń sọ èdè tá à ń sọ ẹ̀ tí mi ń fọ̀ sọ lẹ́nu yìí. A yẹ pé wọ́n ti ju mílíọ̀nù àádọ́rùn lọ. Wọ́n lé bẹ́ẹ̀ tí ẹ ṣe tẹ́ sọ̀rọ̀ àwọn ní Yorùbá. Àwọn tí ó ti ẹ̀wà níbi òkè òkun yìí tí ó jẹ́ kọjá tí a ṣe nígbà tí èèbò kì í ṣe ètò tí ó kò ní Conference of Vienna ní 1885. Aláàfin ni àwọn Dahomey ṣe. Ní nǹkan bíi 70-30 Aláàfin tí mo dààmú kí ẹ ti kó ọmọ ara tí ẹ sì ti ń san sákọ̀lẹ̀ fàlàkẹ́. Báàgì tá à ń pè ní Yorùbá ni àwọn tó ń fọ káàárọ̀ ìgbìrò. Ẹ kú alẹ́ o, ẹ kú rọ̀lẹ́, ẹ káàsán, ẹ kú ìjókòó, ẹ kú àná o, ẹ kú àdìdé o. Àwọn tí ń fọ ká lè wé ẹkú yẹn ó lè jẹ́ 1 million. Èdè ẹyọ kan, ẹ kú rọ̀lẹ́ o, ẹ kú alẹ́ o, ẹ kú ìjókòó, ẹ kú òṣìlẹ̀ o.